Ẹ kú dédé àsìkò gbogbo bí tẹ́ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde jẹ́ kí a gbàdúrà Ọlọ́run bàbá wa ayérayé aṣẹ́yìn lọ́ba fún àánú àti ojú rere ńlá láti àrígbà fún oore ọ̀fẹ́ láti rí ọjọ́ ẹtì kìíní nínú oṣù ìkẹwàá oṣù ìrànlọ́wọ́ bàbá ògo ní fún orúkọ mímọ́ yín o aṣẹ́yìn lọ́ba fún àánú ńlá tí kò ṣeé fowó rà yìí o Olúwa ọ̀rọ̀ tí a gbọ́ lé ní kó ṣe ayé àti ọkàn wa ní rere kó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìdájọ́ àti pé gbogbo ohun tó jẹ́ ẹtì nínú ayé wa Olúwa bá wa mú kúrò kí a má ṣe rógun ẹtì nínú oṣù tí a wà yìí kí ẹ mú wa ṣe àṣeyọrí nítorí tí a gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn yìí náà kọ Adéjàre Adébóyè kọ ní ọjọ́ ẹtì ọjọ́ kẹrin oṣù kẹwàá àkòrí tí a ó gbéyẹ̀wò lẹ́ni sọ wípé àwọn àdúrà tó rọrùn a mú àkọ́sórí wa nínú ìwé Kíróníkù kejì orí ìkíní ẹsẹ̀ 20 Kíróníkà kejì orí ìkíní ẹsẹ̀ 20 nítorí pé bí ó ti wù kí ìlérí Ọlọ́run pọ̀ tó nínú rẹ̀ ni bẹ́ẹ̀ ni àti nínú rẹ̀ pẹ̀lú ni àmì sí ògo Ọlọ́run nípasẹ̀ wa. A sì mú Bíbélì kíkà wa nínú ìwé Númérì orí ìkẹtàléníogún ẹsẹ̀ ìkọkàndínlógún títí dé ẹsẹ̀ 20 ìwé Númérì orí ìkẹtàléníogún ẹsẹ̀ ìkọkàndínlógún títí dé ẹsẹ̀ 20 Olúwa kì í ṣe ènìyàn tí yóò fi ṣèké o bẹ́ẹ̀ ni kì í ṣe ọmọ ènìyàn tí yóò fi ronúpìwàdà a máa wí kí ó má ṣe é bí tàbí a máa sọ̀rọ̀ kí ó má mú ṣẹ bí kíyèsí èmi gba àṣẹ àti súre òun sì ti súre èmi kò lè yí i. Wàyí ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ ẹtì. Lónìí màá tẹ̀síwájú lórí ẹ̀kọ́ mi lórí àwọn ìpele àdúrà nígbà tí a ó máa wo ìpele kejì àwọn àdúrà tó rọrùn. Àwọn àdúrà tí ó rọrùn ni à ń gbà nígbà tí a bá béèrè lọ́wọ́ Ọlọ́run fún ohun tí ó ti fi dá wa lójú nínú Bíbélì. Fún àpẹẹrẹ bíbèrè lọ́wọ́ Ọlọ́run fún oúnjẹ òòjọ́ rẹ ni kí o béèrè ohun tí ó ti fi dá ọ lójú. Ìwé Mátíù orí ìkẹfà ẹsẹ̀ ìkẹwàá dé ìkọkànlá olùṣọ́ àgùntàn kì í jẹ koríko àwọn àgùntàn ni ó máa ń fún. Torí náà nígbà tí o bá béèrè lọ́wọ́ Ọlọ́run fún oúnjẹ gẹ́gẹ́ bí àgùntàn rẹ̀ ó jẹ́ àdúrà tó rọrùn tí yóò dáhùn pẹ̀lú ìrọ̀rùn. Ìwé orin Dáfídì orí ìkẹtàléníogún ìwé orin Dáfídì orí ìkarùndínlógójì àti ìwé orin Dáfídì orí ìkarùndínlógójì ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n ó wí pé inú Olúwa dùn sí àlàáfíà rẹ nítorí náà kí a máa béèrè fún ọlá. Ó jẹ́ àdúrà tó rọrùn. Ní ọ̀pọ̀ ọdún sẹ́yìn nígbà tí mo béèrè lọ́wọ́ Ọlọ́run fún owó láti kọ́ ilé kékeré kan ní Mushin ní ìlú Èkó ó wí pé má béèrè fún ilé o mo ti pinnu láti fún ọ ní ìlú. Torí náà nígbà tí àwa méje kóra wa jọ ní ìlú Ìlọrin láti gbàdúrà fún ilẹ̀ ìpàgọ́ ọ̀kan lára wa sì bẹ̀rẹ̀ sí ní sọ tẹ́lẹ̀ mo ti pèsè ilẹ̀ náà o mo kàn máa fi hàn yín ni o a ti pèsè ilẹ̀ náà nítorí ó ti fi dá wa lójú nínú ọ̀rọ̀ rẹ̀. Ìwé orin Dáfídì orí ìkejì ẹsẹ̀ ìkẹjọ ọ̀kan lára àwọn ọmọ mi wípé fún mi ní àdúrà ọmọdé nítorí ọmọ rẹ ọkùnrin bó bá wá bá ọ fún oúnjẹ ó kàn wípé mo ti ṣetán láti jẹun ni o kò sí ohun tí ó kàn án nípa bí a ṣe pèsè oúnjẹ náà ní ọ̀nà kan náà ni yóò jẹ́ bí ó ṣe rọrùn nípa àwọn ohun tí Ọlọ́run ti ṣèlérí fún ọ nípa nínú ìwé mímọ́ á ti pèsè rẹ̀ sílẹ̀ fún ọ o. Torí náà gbogbo ohun tí o nílò láti ṣe ni kí o béèrè ìwọ yóò sì rí gbà ní àkókò tí ó tọ́. O kò nílò láti ṣàníyàn nípa owó nípa oúnjẹ tàbí gbogbo àwọn ohun tó máa mú ìfọ̀kànbalẹ̀ wá fún ọ. Ọlọ́run ti pèsè gbogbo rẹ̀ sílẹ̀ fún ọ o. Ìwé Mátíù orí ìkẹfà ẹsẹ̀ ìkarùndínlọ́gbọ̀n títí dé ẹsẹ̀ ìkẹrìnléníọgbọ̀n nígbà tí o bá ṣàníyàn nípa àwọn ohun tí Ọlọ́run ti fi dá ọ lójú ó fi hàn pé o ò ní onígbàgbọ́ kékeré nìyẹn o. Kí o tó wá sínú ayé yìí ó ti pèsè ohun gbogbo tí o nílò láti gbé ayé ṣáà ti béèrè nígbà tí o bá nílò wọn ni o. Bí o bá ṣe ń béèrè fi etí sílẹ̀ sí èyíkéyìí ìtọ́ni tí ó máa fún ọ lórí bí o ṣe lè rí gbà. Nínú ìwé àwọn ọba kìíní orí ìkẹtàdínlógún ẹsẹ̀ ìkẹrin dé ìkẹfà ó sọ fún Èlíjà kí ó lọ sí odò
a sì gbé oúnjẹ wá fún un níbẹ̀. Tí Èlíjà kò bá gbọ́ràn, ìbá kú ikú ebi nígbà tó sì jẹ́ wípé oúnjẹ wà fún un. Ojúṣe Ọlọ́run ni wíwà ní àlàáfíà rẹ. Dẹ́kun àníyàn ṣíṣe nípa ara rẹ. Kókó ọ̀rọ̀: ṣíṣe àníyàn lórí àwọn ohun tí o nílò jẹ́ àmì àìnígbàgbọ́. Tí Ọlọ́run bá ti fi dá ọ lójú nínú ọ̀rọ̀ rẹ̀, kàn béèrè lọ́wọ́ rẹ̀ ni yóò sì pèsè rẹ̀ fún ọ ní àsìkò tí ó yẹ. Ẹ̀já sọ pé bàbá mi, oore ọ̀fẹ́ láti gbọ́kànlé yín ní tòótọ́, kí n sì máa béèrè àwọn ohun tí mo nílò lọ́wọ́ yín, kí èmi náà kí ó sì máa rí gbà gẹ́gẹ́ bí ẹ ti ṣèlérí fún mi. Olúwa yọ̀ǹda rẹ̀ fún mi, kí gbogbo ògo kí ó jẹ́ ti yín o. Ẹ ṣé Ọlọ́run. Olúwabùkọ́lá Ayako ní orúkọ mi o. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa káwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ẹ ṣé, ó dàbọ̀.